Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó gàgà tó à. Wọ́n níbi tí èèyàn tó ń hun èèyàn láti ṣe nǹkan rere nígbèésí ayé ẹ̀, ibẹ̀ ni ọkàn ẹ̀ gbọ́dọ̀ wà o. Wọ́n níbi tí ìṣúra èèyàn bá wà, ibẹ̀ ni gbogbo èrò ẹ̀ máa wà o. Wọ́n ní bá rọ́pò nǹkan tá a gbọ́ ní internet space pé bàbá rọ́pò ní òun fẹ́ fẹ́ ìyàwó tó máa fòun lọ́kàn balẹ̀. Bóyá bàbá dẹ̀ ti rí ẹni tí ọkàn òun fà mọ́ tó jẹ́ pé tó wò gẹ́gẹ́ bí ìyàwó òun tó fòun sílẹ̀ lọ. Ìyàwó tó tutù tí ọkàn ẹ̀ tutù bí àdàbà. Bóyá bàbá ti rí òǹtàn tó fẹ́ fòun lọ́kàn balẹ̀ ni bàbá ṣe lóun fẹ́ fẹ́ ìyàwó mi o. Àìjẹ́bẹ̀ torí bàbá ti dàgbà, wọ́n máa ní kí ni bàbá ń fẹ́ tó fẹ́ fẹ́ ìyàwó ní at this age. Bó jẹ́ pé bàbá fẹ́ fẹ́ ìyàwó at that age, ìyẹn ò ṣe pé bóyá gbèrè àbí ìṣekúṣe. Ẹni tó fẹ́ tún bàbá ṣe, tó máa tọ́jú bàbá, tọkàn bàbá máa fi balẹ̀. Tí ò ń ṣe ìyàwó jàgídíjà, ìyàwó gbàtú ẹ̀yọ̀ tó kọ̀ máa fún bàbá ní hypertension. Àwọn ìyàwó tí ò ní fún ọkọ ní hypertension tó máa fún ọkọ lọ́kàn balẹ̀, tó máa jẹ́ kí bàbá mu omi ọkàn tutù, torí ẹ̀ máa pọ́n bàbá lé. Nǹkan tọkùnrin fẹ́ ni nǹkan tí àwọn àgbàlagbà nídìí ni, kì í ṣe pé bóyá sì torí pé nípa pé ìbálòpọ̀ àbí ìbáṣepọ̀ nípa náà kì í ṣe tí àgbèrè. Ká pé bàbá fẹ́ èèyàn ò blame bàbá o. Mi ò blame ẹ̀ torí ìyá yẹn tó yẹ kó jẹ́ tí bàbá rọ́pò fẹ́, tó yẹ kó jẹ́ ìyá fún àwọn ọmọ ẹ̀. Torí ẹ ni bàbá ti ẹ̀ ṣe sọ pé kí wá láǹfààní? Kí láǹfààní? Ẹni tó yẹ kó jẹ́ ìyá fún àwọn ọmọ òun, bẹ́ẹ̀ ni bàbá ṣe lọ fẹ́. Ọlọ́run má jẹ́ kí èèyàn ṣe mistake ló wá di pé kò wá fún bàbá lọ́kàn balẹ̀. Tó kàn máa jẹ́ kí bàbá máa ronú gbogbo ìgbà, kó máa jẹ́ kó máa ronú ìyá àwọn ọmọ ẹ̀. Ẹ mọ̀ pé ìyẹn ò dáa. Tóbìnrin yẹn bá jẹ́ kí bàbá tún lọ change pé bàbá fẹ́ lọ fẹ́ ìyàwó mi, gbogbo orí woman yẹn ló máa wà o. Ọlọ́run máa bèèrè lọ́wọ́ ìyá yẹn. Tí kábíyèsí bá sọ pé nǹkan tó wù ú tọkàn balẹ̀ kí bàbá ṣàwó lẹ̀ dáadáa tó máa fi lọ́kàn balẹ̀ kó tó gbé wá. So kí wá ní àǹfààní? Tí èèyàn bá fẹ́ ìyàwó, tí èèyàn bá tẹ̀ ní ìyàwó kankan lọ́ọ̀dẹ̀, ṣé kò wá pay ju tí ìyàwó bàbá ẹ̀ tó fún ní problem, tó fún gbogbo wọn ní problem? Ó yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní pé àwọn ọmọ yẹn sọ pé bàbá ní age yìí ní kíni. Ẹ̀yin ò consider bí age bàbá, bẹ́ẹ̀ ni bàbá ṣe máa gùn. Ẹ̀mí bàbá gbọ́dọ̀ gùn. Kò sí ẹni tó wà ikú fún bàbá. Gbogbo wa la máa yè pérégedé. Gbogbo wa la máa yè tá a máa rí ikú kọjá bọ́ sínú ìyè láti sin Ọlọ́run bàbá wa. Ọlọ́run bàbá wa tó sọ pé àwa kì yóò kú ikú kúkú kan bí kò ṣe yíyẹ. Nítorí ká lè máa ròyìn iṣẹ́ Olúwa. Ẹ jẹ́ kí bàbá choose nǹkan tó fẹ́. Ẹ̀mí bàbá máa gùn. Tí bàbá bá fẹ́ ìyàwó tó jẹ́ kí ó máa fi lọ́kàn balẹ̀, ẹ̀mí bàbá yẹn máa gùn. Bẹ́ẹ̀ ni. Owó dẹ̀ ní pákáleke. Owó ní kólóbá. Owó ní kólóbá. Nítorí pé èèyàn fẹ́ ìyàwó, èèyàn fẹ́ kó ní companion. Bàbá fẹ́ companion. Èyí tó lọ gbé fi rọ́pò ìyàwó ẹ̀, ìyá àwọn ọmọ ẹ̀. A sì gbé ọmọ wọ́ọ̀dù ni. Kí bàbá yẹn kó má tẹ̀ ro ti bàbá yẹn pé bàbá yìí ti dàgbà. Má tẹ̀ ro pé torí ti kábíyèsí o. Kò sí nǹkan tí a ní ìdí tí kábíyèsí ò fún wa. Sí oyè tán wá bẹ́kùnbẹ́kùn. Kábíyèsí, tí bàbá bá sọ pé òun fẹ́ fẹ́ ìyàwó, ẹ fẹ́ ìyàwó fún bàbá. Kẹ́ wo dáadáa kó má lọ fẹ́ parí ikú obìnrin. Má fẹ́ àwọn ìyàwó lálákúkú fẹ̀fẹ̀. Kó má lọ fẹ́ ìyàwó ogun tó jẹ́ pé Ọlọ́run má jẹ́ kí èèyàn kúrò láti fry pan sínú fire. Bàbá ẹ wo dáadáa kẹ́ tó fẹ́ ìyàwó. Wọ́n kàn gbọ́ pé bàbá fẹ́ fẹ́ ìyàwó. Kì í ṣọ̀rọ̀ pé bóyá ó fẹ́ fẹ́ ìyàwó. Bàbá fẹ́ companion tó máa fi lọ́kàn balẹ̀. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Kì í ṣe pé bóyá
nonsense àbí TV. Kì í ṣe pé ìbásùn nìkan, kí ẹni tó máa fún bàbá lóúnjẹ lásìkò, tó máa bomi fún lásìkò, tó máa fi lọ́kàn balẹ̀ lásìkò. Nǹkan tí wọ́n fẹ́ ni nǹkan tí èèyàn ń wá lára obìnrin nìyẹn. Ẹ jọ̀ọ́, mi ò blame bàbá o. Lẹ́yìn èèyàn mi. Bẹ́ẹ̀ ni, àbí kí lẹ ní mo wí? Kí lẹ ní mo sọ? Mi ò blame bàbá. Tí bàbá bá wò pé ìyẹn ló máa fi lọ́kàn balẹ̀ kí bàbá fẹ́ ìyàwó, kó fẹ́ ìyàwó tó máa fi lọ́kàn balẹ̀. A lè sọ pé ó máa yá kó dẹ̀ lọ pẹ́. Ǹjẹ́ ọ̀nà fẹ́ ṣe ìyẹn dà pẹ̀lú túláàsì ìyàwó tó lọ gbé sílé. Ìyàwó yẹn ò tiẹ̀ try rárá. Kò try rárá. Mi ò mọ̀ pé èèyàn wà. Kó má ya ara ẹ̀ ní brain, kó yá ara ẹ̀ ọlọ́pọlọ. Kí ni màmá yẹn fẹ́? Táwọn ọmọ bàbá yẹn tí kábíyèsí ò fún. Sí, ó tún fìyà jẹ bàbá. Bàbá tún sọ̀rọ̀, á tún sọ. Ẹ̀yin mọ̀ nǹkan tó ń ṣe fún bàbá lábẹ́lẹ̀. Ibi ìtawà rí gbọ́ là ń sọ. Kí ló wà nú ẹ̀? Ìyàwó ọmọ ẹ̀, ìyẹn kábíyèsí. Ìyàwó ọmọ ẹ̀ náà ni wọ́n yẹ kó fà á mọ́ra. Wà á tún máa kí ni nǹkan tó wà ní tó ní lọ́kàn tó fi ń bá Naomi ṣorogún, tó ń jẹ ọmọ yẹn lẹ́sẹ̀ tó dẹ̀ ń bínú sí. Ọlọ́run ọba ìyanu. Bí bàbá bá lóun fẹ́ fẹ́ ìyàwó, ẹ jẹ́ kí bàbá lọ fẹ́. That is my opinion. Because olúwo ni wàá lọ jẹ nǹkan tó le jù ọ̀gẹ̀dẹ̀ lọ. Nǹkan tó le jù ọ̀gẹ̀dẹ̀ lọ, kọ́ lọ́ má jẹ́ kí má gbé kò wá. Nǹkan tí màmá bá sọ pé òun fẹ́ ṣe, kẹ́ jẹ́ kó lọ ṣe o. Bẹ́ẹ̀ ni, tó bá pé èèyàn ló máa jẹ́ kẹ́mi bàbá gùn, ẹ jẹ́ kó lọ o. Ẹ rí pé àwọn pípín wọ́n fẹ́ pín èèyàn lẹ́yìn, wọ́n yóò tán wọ́n wá bẹ́kúnbẹ́kún. Kí ni wọ́n máa sọ pé ìyàwó ló ń jẹ wọ́n? Ṣé ìyàwó ló ń jẹ wọ́n ni àbí ìyá àlàáfíà? Gbogbo nǹkan lọ́lọ́run fi jíǹkẹ́ wọn. Wọ́n ti yóò tán wọ́n wá bẹ́kúnbẹ́kún. Ó ga o, Ọlọ́run kókó wọn. Ìdílé Ògúnwùsì, Ọlọ́run àmì sí yín, akọrin yọ. Kẹ́ mọ Ọlọ́run, kẹ́ pọ̀ Ọlọ́run kíákíá níbi tó ti ń gbọ́, kó lè fún yín ní orí ọ̀fẹ́ láti lè gbé yè. Torí mo rí ìdílé yẹn pé ìdílé tó dáa dé. Gbogbo agbára kankan tó ń disturb, agbára àfọwọ́fà, gbogbo agbára kágbára. Ọlọ́run kó bá tẹ̀rí, kó bá bàjẹ́, kó fi iná jó wọn. Orúkọ tí bàbá tí ọmọ àti tí ẹ mọ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi. Mo ní kí n sáré gbé lè sí létí nǹkan tí mo gbọ́ ní internet space. Kẹ́ bá wa wò, kẹ́ bá wa dá sí. Ọlọ́run kó fún bàbá ṣe, kó fún gbogbo wọn ṣe. Á pé kóun fẹ́ ìyàwó ló máa fòun lọ́kàn balẹ̀. Kí bàbá go on sàn. Ọlọ́run kó dáríjì yàn tó bá pẹ́ ṣẹ̀ wà nù ẹ̀. Because ẹlẹ́gbẹ́ pé bàbá ò ní ìyàwó òun gangan ni. Nǹkan tí bàbá ṣe fẹ́ kó fẹ́ ìyàwó. Ọlọ́run á tọ́jú bàbá o. Torí bàbá yẹn, bàbá tó dáa ni. Ọlọ́run á lọ́ra ẹ̀mí bàbá yẹn. Bẹ́ẹ̀ ni, àgbà bàbá yẹn máa dalẹ̀ lórúkọ Jésù. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Láyọ̀ o. Ẹ ṣé gan.